tí K1 The Ultimate bá ṣe pé bàbá lẹ́yìn bàbá máa gbé àǹtí ó bá dẹ̀ fààyè sílẹ̀ pé kí bàbá tọmọ kó máa lọ láàrin wọn gbogbo àni bàbá máa ń sọ pé òun ló mọ nǹkan tó ń ṣe àwọn ò bá jà o àwọn ò ní. Symfoni Aremu Dada lèmi jẹ́ ọmọ adé tó sànyà tí gbogbo èèyàn ń pè ní Mandela bàbá 2000 àwọn kan máa ń pè mí ní Mandesinga lórí rédíò ọba já wọn tán lórí pápá já wọn tán mọ́ já wọn nítàn mọ́ èmi náà máa ń pera mi ní adira ètò bí ẹni dira ogun alóyún ọ̀rọ̀ bí ẹni lóyún ìbejì àríjòṣà náà ìyàwó ọmọ ìyá ṣọ́ọ̀ṣì ọkọ sisi dókítà ọmọ ìyá àdó àtòkọ pélé lójú ìyá pélé lójú aya oore mi àti ẹ̀yin olólùfẹ́ mi àgbègbè ẹni tó ń wò mí pátá ó dàdí pèlé nípele níwájú Elédùmarè ọba orúkọ mi nìyẹn. mo lọ sílé ìwé díẹ̀ níwọ̀nba mo lọ sí primary mo lọ secondary náà later mo lọ sí ilé ìwé ẹ̀kọ́ nípa ìròyìn tó jẹ́ for journalism mo ṣe phonetic and stylistics also so ìyẹn jẹ́ àwọn iléèwé tí mo lọ a bí mi sí ìlú Ìbàdàn bó ti jẹ́ pé bàbá mi Ìjẹ̀bú ni bàbá mi ṣùgbọ́n ọmọ Ìbàdàn ọmọ ọba ìlú Ìbàdàn nìyá mi so Ìbàdàn náà mo ti ṣe kékeré kó tó di pé wọ́n á wá sí ìlú Èkó ìyẹn jẹ́ ṣókí nípa àárín yẹn. Ó ga o ìtàn tó lágbára ni ṣùgbọ́n nítorí àkókò wa màá sọ ní ṣókí látìgbà tí mo ti kọ́kọ́ kúrò níléèwé nígbà tí mo wà ní ìlú Ìbàdàn ó tẹ̀ tó di pé mo lọ kọ́ ẹ̀kọ́ iṣẹ́ ìròyìn rárá ló ti jẹ́ pé mo ní ẹ̀bùn tí n bá dẹ̀ ti ń gbọ́ àwọn tí àwọn èèyàn ń ṣe lórí rédíò ńgbà yẹn tí mo ń gbọ́ nǹkan tó ń ṣe ó máa ń wù èmi náà pé èmi náà kémi náà lè máa ṣe báyìí láyé ìgbà yẹn Ṣẹ́gun Ojúdọlá Ọlálọmí Àmọ̀lé wọ́n máa ń ṣe tèrè tayọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn so èmi àti ẹnìkan náà tí ó dàbí ẹnìkejì mi tá a jọ wà nígbà yẹn òun náà padà di oníròyìn ńlá sọ̀rọ̀sọ̀rọ̀ ńlá Ọlátúnbọ̀sún Ọlánrewájú gbogbo èèyàn ń pè ní Ògbóǹgẹ́ ńgbà yẹn àjọ máa fi kíní yẹn ṣeré máa fi disturb àwọn èèyàn nílé dé pé àwọn ìbọn wa máa sọ pé kí ló dé wàhálà yẹn ti pọ̀jù ẹ jẹ́ kí ilé sùn so mo kàn ronú ńjọ́ kan ni pé èmi náà fẹ́ máa kéwì lórí rédíò so ẹnìkan dẹ̀ wà tí mo máa ń tẹ̀lé lẹ́yìn dáadáa ní OYO ńgbà yẹn the music merchant Yanjú Adégbìtẹ́ bàbá yẹn in fact nígbà yẹn mo ṣe wá wọn lọ nìyẹn mo dẹ̀ wá wọn lọ mo dẹ̀ sọ pé mo ní ẹ̀gbọ́n mi ni wọ́n so wọ́n jẹ́ kí n láǹfààní láti rí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ fà mí lẹ́nìkan lọ́wọ́ pé ọmọ ẹ̀ jẹ́ kó lọ máa ṣiṣẹ́ ju márùn mo ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn nìyẹn kó tó wá di pé mo wá wò pé ó wù mí láti tún fi orin kún orin tí mo ní fẹ́ fi kún yẹn ló mú mi wá sí Èkó mo ti kọ́kọ́ ń wá díẹ̀díẹ̀ mo ń padà mo ti wá díẹ̀díẹ̀ wọ́n gbà tó yá Ọlọ́run ní kí ọ̀gá mi kan tẹ́wọ́ gbà mí ìyẹn Aṣíwájú General Kollington Ayinde ọmọ tó wá láti Ìbàdàn yìí ọmọ yìí ní ẹ̀bùn gan wọ́n ṣe gbà mí nìyẹn sí inú báńdì wọn láti around 89 gbọ̀gbà tó máa di 90 yẹn fúlẹ̀ mo ti wà pẹ̀lú wọn tí mò ń bá wọn ṣiṣẹ́ bóyá di pé mo di olórin àti oníròyìn nìyẹn lẹ́yìn tí mo dé Èkó náà mo fi iṣẹ́ ìròyìn sílẹ̀ fúngbà díẹ̀ ṣùgbọ́n nígbà tó tún yá Ọlọ́run tó sọ pé màá tún padà síbẹ̀. níwọ̀nba kí n sọ pé níwọ̀nba tó dẹ́jẹ̀ pé ó kọjá níwọ̀nba tí mo fi ṣe pẹ̀lú ọ̀gá mi bàbá mi ti di bàbá mi Aṣíwájú General Kollington Ayinde kò sí nǹkan kan àbí nǹkan méjì tí mo lè fi qualify wọn ju pé èèyàn dáadáa ni wọ́n
bàbá dáadáa aṣíwájú rere wọ́n máa ń pa àwọn kan ní boss wọ́n máa ń pa àwọn kan ní leader. He's a leader, he's a good leader torí pé bàbá kì í fẹ́ ṣe nǹkan kó dá nǹkan ṣe. Àwọn àsìkò kan wà tó yẹ pé èmi àti wọn nìkan lájọ máa ń wà papọ̀ 24/7 torí ó ti ṣẹlẹ̀ gan pé torí mo mọ̀ nípa catering àsìkò kan wà tó yẹ pé wọn ò gba ìyàwó gan láti dáná fún obìnrin kì í dáná èmi gan ni máa ń ṣe oúnjẹ fún wọn tí máa ń dáná fún wọn gbogbo àwọn àsìkò yẹn so awọnú ara wa gan nǹkan kan ṣo tó wà nípa bàbá ni pé o ò lè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn fún bàbá á béèrè lójú ẹni yẹn bàbá ò dẹ̀ fẹ́ àbòsí tó bá dẹ̀ ti ṣe bàbá á bi ẹ́ léèrè pé ó ṣe nǹkan báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á bínú tán bá dẹ̀ ti bínú ibi tán bínú sí yẹn ló ti tán tẹ́ṣẹ̀ ẹ bá tiẹ̀ wá tóbi tó wá pọ̀ tó bá lọ tó bá padà wá níjọ́ kejì tó bá sọ pé bàbá ẹ má bínú mi ìmọ̀rú nǹkan náà tó lè ṣe àwọn ẹyẹ ẹ̀ṣẹ̀ ní àwọn èèyàn ti ṣe àwọn tá a máa ń wò pé ẹni ò tún lè déwájú bàbá mọ́ ó sọ pé bàbá ẹ má bínú ẹ dáríjì mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá máa ń dáríjì ènìyàn irú èèyàn tí aṣíwájú General Kollington&Wasiu Ayinde tí wọ́n jẹ́ ní. Gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè yín sìn pé àwọn kan wọ́n ń sọ pé wọ́n jà àwọn kan sọ pé wọ́n jà tí àwọn èèyàn bá tiẹ̀ sọ pé wọ́n jà ṣe rí bóyá nígbà tí èmi ò tí ì dọ́dọ̀ wọn táwa náà ń wo ìjà yẹn láti ta ó ṣeéṣe kíjà yẹn kó dàbí pé bóyá ó gbóná díẹ̀ ṣùgbọ́n àsìkò tèmi dọ́dọ̀ wọn yẹn èmi ti rí ìjà yẹn bíi orogún òwò torí tí bàbá wa olóògbé Dr. Sikiru Ayinde Barrister kọ́lọ́n bá fi ọ̀run kẹ́ wọn kó bá pa ìṣe wọn rẹ́ tí wọ́n bá kọrin kan láti inú orin yẹn tọ́rọ̀ yẹn bá ta bá wa táà náà bá sọ pé ó yá a máa fèsì báyìí táà dẹ̀ fèsì a lè ṣe rẹ́kọ̀dù tán kó má ti pẹ́ àwa ń lọ sí show àwa pàdé kódà kó jẹ́ pé orí ìrìn ni tán bá ṣe iná mọ́tò báyìí síra wọ́n máa dúró lójú títì ẹ̀ náà tó máa fi ẹ̀ṣẹ̀ léra wọn káàkiri tí bàbá wa olóògbé Dr. Sikiru Ayinde báyìí wọ́n á ní kọ́lá orí pé orí èdè ọlọ́run ẹ̀ èmi ló ń sọ báyìí sí ọ̀gá mi náà ní Sikiru ṣebúwọ̀ náà ló kọ́kọ́ sọ báyìí nǹkan tó sọ ẹ̀ tí ó mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ni kíní kan wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní so èmi wò pé irú ìjà yẹn definitely èmi ò rò pé ìjà abo ba ọpá bo òbú lẹ́sẹ̀ ni lásìkò tèmi fi wà lọ́dọ̀ wọn torí ọ̀pọ̀lọpọ̀ gbà náà jọ ń pàdé tó á dẹ̀ tún jọ ṣe ọ̀rẹ́ papọ̀ tó bá ń ṣeré níbi kan tá a bá débẹ̀ àlọ́ kí wọn àwọn ọmọ tiwọn náà wọ́n á wá kí ọ̀gá mi so èmi ò fi bẹ́ẹ̀ rí bíi pé orogún òwò lèmi lè kà sí bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó le o ṣùgbọ́n lásìkò tèmi fi súnmọ́ wọn yẹn mo ti rí i pé ó ti di orogún òwò. Lóòótọ́ ọmọ bàbá wa olóògbé Dr. Sikiru Ayinde Barrister kan fẹ́ ọmọ bàbá wa aṣíwájú General Kollington&Wasiu Ayinde lóòótọ́ ṣùgbọ́n nígbà tí bàbá gbọ́ ìyẹn aṣíwájú General Kollington&Wasiu Ayinde tí wọ́n gbọ́ wọ́n kàn wọ́n bínú díẹ̀ nítorí ẹ̀fà tán fi bínú ń gbà yẹn torí pé àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé téèyàn ò bá là dáadáa àbí kí wọ́n mú ìdí ẹ̀ dáadáa ó lè má téèyàn bá tàn mọ́lẹ̀ sí ó lè má yé àwọn ènìyàn ni pé àsìkò gbà yẹn ọmọ yẹn bàbá sì ń ṣe pé kó sì kàwé sí kó sì achieve àwọn nǹkan kan sí pé ó tiẹ̀ tí tó lọ lọ́kọ lórí education ó yẹ kó achieve nǹkan báyìí ó yẹ kó ti ní nǹkan báyìí lọ́wọ́ kó tó di pé kinní kan àsìkò ló wá fẹ́ lọ ṣe kinní kan báwo kó bàbá sásùn yàtọ̀ sí pé ó jẹ́ pé bóyá ọmọ ọ̀rẹ́ wọn bàbá ò tí ì fẹ́ kí bàbá fẹ́ kó jẹ́ pé kó ṣẹlẹ̀ lọ́nà pé mọ̀ mi mọ̀ ọ́ ká dẹ̀ ṣe àwọn nǹkan tó bá yẹ ká ṣe nǹkan so bàbá dẹ̀ bínú lẹ́yìn tí bàbá bínú gbà tó ọmọ yẹn dẹ̀ ti ní òun nífẹ̀ẹ́ òun máa fẹ́ bàbá padà fún wọn lẹ̀ wọ́n fẹ́ra wọn kódà wọ́n ṣàbíamọ fúnra wọn pàápàá bóyá ó dàbí ọmọ bíi mẹ́ta náà bí fúnra wọn ní tó kàn ṣẹlẹ̀ ni pé ṣé mọ̀ pé ń gbà míì tí àwọn èèyàn bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń wò lọ́ọ̀kan
àwa tí àwa wà nígbà tó di pé wọ́n padà fẹ́ra wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ gan padà mọ̀ lẹ́tà làwọn kan sọ pé tí wọ́n padà fẹ́ra wọn bàbá fi sílẹ̀ wọ́n fi àwọn méjèèjì sílẹ̀ wọ́n padà fẹ́ra wọn àná orúkọ kan tí mo padà gbọ́ orúkọ yẹn kọ́ mo rò pé bóyá ẹ̀gbọ́n wa bàbá wa tí wọ́n ṣe interview yẹn wọ́n ṣe mistake ni wọ́n ṣe mistake gbé orúkọ yẹn fúnra wọn ni orúkọ yẹn kò kì í ṣe Kàfáyá dáa pé Ìdáyà lórúkọ yẹn. Aṣíwájú ẹran Kollington bàbá mi Àyìnlá wọ́n máa ń lọ sílùú òyìnbó ó kàn jẹ́ pé wọn ò fẹ́ràn àti máa lọ gbogbo ìgbà àwọn nígbàgbọ́ pé Nàìjíríà ń bì làwọn ti achieve ni wọ́n ti nígbà tán mọ àwọn tán níbí náà ń pe àwọn lọ́ọ̀ yẹn so ibẹ̀ yẹn ò ń ṣe nǹkan táwọn nílò láti pọ́nlé rẹpẹtẹ so wọ́n bá ti lọ fúngbà díẹ̀ wọ́n máa ń ṣèràró wọn kì í fi gbogbo ìgbà máa lọ but wọ́n máa ń pè wọ́n gan-an lọ́hùn wọ́n máa ń pè wọ́n gan-an àwọn wọn láìkì wẹ́dà àwọn yẹn dáadáa bíi ti bíbá wọ́n prefer ìgbà tí wọ́n bá wà lọ́ọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà máa ń miss so wọ́n dẹ̀ máa ń ní àwọn wà òkè ìjà rí pé kíní kan dá ẹja máa wò náà bóyá mo ṣe lọ ọ̀kan ní ọdún mélòó kan sẹ́yìn ẹ jẹ́ ká máa wò ẹja fi gáàpù bí ọdún bíi méjì àbọ̀dún bíi mẹ́ta sí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ yẹn láì mo fìrìfìrì gan ó dàbí ẹni pé bàbá máa tuntun travel láìpẹ́. Wọ́n wà torí èmi mo mọ méjì ìkan wà ní Kwara ó dàbí pé mọ̀nsó kọ́ ni ẹni yẹn ń jẹ́ bẹ́ẹ̀ yẹn tó yẹ pé ó ń kọrin bíi Aṣíwájú ẹran Kollington Àyìnlá ẹnìkan náà tún wà tí mo tún mọ̀ tẹ́lẹ̀ méjì ni wọ́n tí mo mọ̀ lẹ́kọ̀ọ́ yìí ẹnìkan ni wọ́n ti di pastor ó dẹ̀ ti di pastor àṣẹlẹ̀ àṣà bóyá bíi around 91 92 yẹn ó ti di pastor tó nǹkan tiẹ̀ ti ní church tó ti ní church ó ní church sọ́nà tàbá ń lọ sí ọ̀nà àjùwọ̀n or something like that so ẹnì kejì tún ní Fatai Alao olórin ni òun náà àgbọ̀mọ́ fún gbà bíi Kollington gẹ́lẹ́ tó ṣe ń kọrin so lẹ́nu ọjọ́ mẹ́ta àtún ti ń gbọ́. Pútọ́ lọ̀rọ̀ yẹn wáyé ṣùgbọ́n gẹ́gẹ́ mo sọ fún yín pé irú èèyàn tí Aṣíwájú ẹran Kollington Àyìnlá jẹ́ àwọn èèyàn kan máa ń wọ̀n bíi pé èèyàn tó le ṣùgbọ́n ẹni tó bá súnmọ́ wọn dáadáa rí pé kẹ́ ẹ tó rí kan tó bínú lórí nǹkan wọ́n ti máa gba nǹkan yẹn mọ́ra gan-an oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ tó yẹ pé bàbá ń fojú fò àwa náà tá a dúró tí wọ́n á sọ pé ẹ má wo bẹ̀ yẹn ariwo ọjà ni ẹni tó bá ṣàkíyèsí nígbà tí wọ́n ń celebrate olóògbé Dr. Sikiru Ayinde Barrister tí ó jẹ́ K1 the ultimate náà ni ó celebrate wọn bàbá lọ síbẹ̀ bàbá jókòó Ebenezer Obey jókòó Ebenezer Obey sọ̀rọ̀ gbàtàn fún bàbá ní mic pé kí bàbá sọ̀rọ̀ bí tí bàbá ti ń sọ̀rọ̀ gbogbo ayé lórí àwọn nǹkan tí ìṣesí K1 the ultimate ń jọ yẹn ṣẹ́jú sí MC pé lọ gba mic lẹ́nu bàbá jọ lọ torí pé wọ́n ń sọ ìtàn nípa Fuji èmi ò wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀ but èmi ń ṣàkíyèsí pé bóyá bàbá ṣe máa ń sọ torí gbogbo àti bàbá ti ń sọ ìtàn yẹn inú K1 the ultimate òkè ń dùn bẹ́ẹ̀ torí pé bàbá ṣe máa ń sọ̀tàn yẹn bóyá wọ́n fẹ́ kí wọ́n máa forúkọ wọn sí ṣùgbọ́n tá a bá wo ìtàn yẹn àwọn ò sí ń bẹ̀ fíìmù téèyàn ò bá dẹ̀ sí script tí wọ́n bá kọ tí wọ́n bá fìyàn sínú script wọn ò lè force èèyàn sínú fíìmù yẹn kò possible so gbogbo èèyàn lórí nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn bàbá ò rí o gbà tí gbogbo èèyàn wá ń sọ lórí social media pé ẹ̀wọ̀n kí ni bàbá yìí ṣe fún K1 the ultimate ẹ̀ bó ṣe ń ṣe ẹ̀ bó ṣe ń ṣe bàbá náà padà wo fídíò yẹn àní bàbá ò dẹ̀ wo bẹ̀ so ṣùgbọ́n ó kàn di àárín kan ẹni ó tún di àsìkò tí K1 the ultimate ń ṣe oyè bàbá tún lọ bàbá débẹ̀ jọyìn bàbá tún jókòó pẹ̀lú Ebenezer Obey many people are saying kò fún bàbá ní ọ̀wọ̀
ó dé ọ̀dọ̀ Ebenezer Obey ó tẹríba fún ṣe kíní kan mú ẹ̀yin mọ̀ bóyá wọ́n ti ríra tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wá sórí ìjókòó bóyá ṣe rí bàbá ò tún wo bẹ̀ yẹn lẹ́yìn ìgbà yẹn ẹni tí ó ṣòye tí bàbá lọ síbẹ̀ tí bàbá kí kú oríire tí bàbá lọ bá ṣe kí ló tún kù bàbá dẹ̀ pé ní òpin ọdún pé kàn kí fún ọdún tuntun kò gbé wọn ò gbé K1 the ultimate ò gbé nígbà tó tún di ẹ̀yìn ìgbà yẹn bàbá tún sọ fún wa pé àwọn máa ń pe Wasiu Ayinde kò máa gbé kọ́ọ̀lù àwọn lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n try títí gbà tó sọ pé ìyá wọn kú o bí ní ṣe gbé báyìí bàbá ní ẹ jẹ́ ká confam bàbá dẹ̀ gbé fóònù bàbá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n bàbá tó pè wọ́n títí K1 the ultimate wọ́n gbé o wọ́n gbé títí di àárọ̀ yìí kó tó wá di pé wọ́n kàn déédéé jáde sí àwọn sọ pé wọn ò wá síbi òkú àwọn ẹgbọ́n nígbà tágbàlagbà bá pe ẹni tó jọ ọmọ fún àbí ẹni tó kéré sí tẹ́ni ò bá response kó wá máa ṣe nǹkan tán bá pèèyàn sí so bí bàbá ṣe decide láti máa lọ nìyẹn torí pé ẹni tí wọ́n pè tí kò dẹ̀ sọ fún wọn òun làwọn dẹ̀ kọ́kọ́ pè nígbà tí àwọn fẹ́ tí ìyá àtàwọn kú kí ló dé tí ò pè àwọn bí ò bá tiẹ̀ wá pé àwọn dá ó tiẹ̀ gbé so bóyá ṣẹlẹ̀ nìyẹn àwa kàn fún wọn nímọ̀ràn ni wípé àgbà tí ò bínú lọ́mọ ẹ̀ máa ń pọ̀ pé kí bàbá àgbà mọ́ra kí bàbá má bínú so a dẹ̀ sọ fún wọn pé káwọn máa wòran tiwọn because tí èèyàn bá sọ pé béjò bá ṣe gùn lèèyàn ṣe máa dáná téèyàn bá ṣọ́ra èèyàn máa dáná sunlé pé kí bàbá a sọ fún bàbá bẹ́ẹ̀ bàbá náà dẹ̀ títí dìsìn náà tí K1 the ultimate bá ṣe pé bàbá lẹ́yìn bàbá máa gbé àǹtí ó bá dẹ̀ fààyè sílẹ̀ pé kí bàbá tọmọ kó máa lọ láàrin wọn gbogbo àni bàbá máa ń sọ pé òun ló mọ nǹkan tó ń ṣe àwọn ò bá jà o àwọn ò ní grudges pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọn ṣáà ní lọ máa dọ̀bálẹ̀ bẹ̀ láti bá a ṣe papọ̀ so bí àárín yẹn bó ṣe rí nìyẹn bàbá ò ní nǹkan kan pẹ̀lú ẹ̀. ó lágbára díẹ̀ ẹ rí i pé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún K1 the ultimate ẹ rí i pé àwọn ibì kan wà tó ń sọ pé àwọn náà ti wà tipẹ́ àwọn náà ti ṣe kinní kan ibì kan wà gan wọ́n tiẹ̀ ní kò sẹ́ni tó kọ́ àwọn oníṣẹ́ èmi rò pé tá a bá fojú inú wò bí ìwà pé mo fẹ́ dúró mo fẹ́ bá ẹ dọ́gba àbí pé kéèyàn má fẹ́ gbà fún ẹni tó jẹ́ aṣíwájú èèyàn bóyá torí pé owó ti wà bí àmọ́ tí mo yàn mo ti ṣe gbogbo nǹkan ló dẹ̀ jẹ́ pé tó bá ṣe nǹkan kan rántí pé àwọn kan ti ṣe ṣáájú ẹ̀ àwọn kan dẹ̀ tún ṣe máa ṣe lẹ́yìn ẹ̀ mo rò pé níbi tọ́lọ́run ran bàbá lọ́wọ́ dé kò sí nǹkan tí K1 the ultimate fẹ́ ṣe ń sìn tí a sọ pé bàbá náà ò tí ì ṣe rí so èmi rò pé irú àwọn ìwà yẹn ká má fi gbogbo ẹnu sọ́tán mo fẹ́ dúró mo fẹ́ bẹ́ẹ̀ dọ́gba ó dà pé àwọn nǹkan tó ń ṣe K1 the ultimate nìyẹn. No controversy kò sáàríyànjiyàn bẹ́ẹ̀ it is a glaring case glaring issue ó clear gan kò sí ẹni tó ẹ̀ṣẹ̀ nídà àti ẹ̀ṣẹ̀ máa sọ pé báyìí ni àbí báyìí kọ́ àwọn méjèèjì jọ ń bọ̀ láti bẹ̀rẹ̀ ni tó bá tiẹ̀ jẹ́ pé 89 ni mo join wọn mo ti ń follow wọn bọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹpẹ wá tí mo dẹ̀ mọ bó ṣe ń lọ dáadáa I can say much about the story ká máa sọ pé ńgbà tí mo tún wá wọnú wọn tí mò ń jókòó pẹ̀lú àwọn méjèèjì pẹ̀lú level tán fi jọ máa ń sọ̀rọ̀ máa ń jókòó sáàrin wọn báyìí máa jókòó sí àárín aláàjì àgbà àti tó bá lé gbogbo èèyàn wá ní aláàjì gan ẹfi lè sílẹ̀ ọmọ tiwa lélẹ̀ kọ̀ọ̀kan tí bá fẹ́ bá wọn ya fọ́tò mò ń jókòó sẹ́sẹ̀ wọn ya fọ́tò so àwọn méjèèjì yẹn ó ti hàn pé àwọn lọ́lọ́run ràn lọ́wọ́ tán gbé fújì yẹn sókè so gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ pé àwọn láṣíwájú méjèèjì tí gbogbo wọn ń tẹ̀lé àwọn àsìkò kan wà tó yẹ pé kò sí onífújì ọkàn tó ń rìn kọjá wọn rárá so tí ò bá wá sí bàbá wa olóògbé Dr. Sikiru Ayinde Barrister Àlàyé mọ́ ta ló tó wá kù tọ́lọ́n dẹ̀ sì ní kí àjíǹde ara kó máa jẹ́ fún
Aṣíwájú General Kollington Ayinde ẹjọ́ kò sí àríyànjiyàn ńbẹ̀ number 1 of Fuji aṣíwájú authority Fuji ó ní bàbá wa Aṣíwájú General Kollington Ayinde kò sí àríyànjiyàn ńbẹ̀ ó clear gan. If anybody trying to do that kò possible kan gbé ọmọ rí gbá sílẹ̀ kan wá gbé yàgbá líle lórí no. Ìmọ̀ràn tèmi kàn ní fún wọn ò jú pé jẹ́jẹ́ náà ni eégún àgbà ń jó káwọn ṣáà wà ní ààyè ara wọn wọ́n dẹ̀ máa maintain ṣe rí téèyàn kan ò bá gbà fún yàn tí ẹgbẹgbẹ̀rún èèyàn bá ti gbà fún yàn gẹ́gẹ́ bí orin wọn pé ibi tẹnìkan ń bú wa tán ń bú wa àwọn kan ń bẹ lẹ́yìn tán fẹ́ tiwa it means if somebody èèyàn kan ṣo bá ń sọ pé irọ́ o tí àwọn yẹn ń mìnà èrò tó pọ̀ àwọn kan ń bẹ lẹ́yìn tán fẹ́ tiwa ibi ẹ̀dá kan ń pẹ̀ gan àwọn kan wà tán fẹ́ wà dénú ilé ayé lẹ́ẹ̀rí yẹn so bí ilé ayé ṣe rí nìyẹn bàbá ẹ máa ṣe tí ń lọ táwọn tó kù bá ti gbà fún yín ṣẹ́ nìkan yẹn ẹ fi yẹn sẹ́gbẹ́ kan Ọlọ́run ló ní gbogbo. Kí n mú báyìí látìgbà tí mo ti wà lẹ́yìn bàbá náà mọ̀ wípé ọmọ yìí Ọlọ́run fún ní ẹ̀bùn yẹn dẹ̀ ń jẹyọ mo dẹ̀ wò pé níbo ni kí n gbé tèmi gbà èmi náà lè kọrin gẹ́gẹ́ bí ọ̀gá mi mo lè kọ́ bí wíbọ̀ ọ̀gá mi ṣe ń kọ́ ṣùgbọ́n èmi kàn wò lọ́dọ̀ tèmi wípé Ọlọ́run ti gbà fún wọn níbẹ̀ yẹn kí èmi náà tún ronú nǹkan kan àwọn náà ronú nǹkan kan ni tẹ bá wọnú gbogbo onífújì pátá orin wọn dá dúró kò bá tẹlòmíì mu èmi náà lè ṣe nǹkan tó tún máa tún yàtọ̀ Ọlọ́run dẹ̀ tún wá sọ pé ó dáa kí mi gbé lọ síbi jùjú láti bẹ̀ mo fi sórí gospel so orin tèmi bíi high life gospel and afro mo ṣe mix ẹ̀ pọ̀ mọ́ra wọn ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ fújì yẹn ò ṣaláì farahàn bẹ́ẹ̀ o gbémi ṣe fẹ́ ṣe tèmi nìyẹn á dẹ̀ ti fẹ́ tó bí 20 ọdún sẹ́yìn tí mo ti lọ dá báńdì tèmi sílẹ̀ kódà mo ti rò pé kí n lọ dá dúró kí n tiẹ̀ má wulẹ̀ wá pé tí bàbá yìí bá gbọ́ pé mò ń ṣe báńdì bóyá inú ò ní dùn sí ṣùgbọ́n to God be the glory fún ara bàbá ni bàbá sọ pé ọmọ mi ìyẹn ò sọ pé kó má máa bá mi ṣe ìjọ́ tó bá dẹ̀ ní ṣò wá lọ sí ṣò tiẹ̀ ìjọ́ tó bá ní ṣò tí ń bá ní àjọ máa lọ bá dẹ̀ ṣe jọ ń ṣe nìyẹn títí di àsìkò yìí mo fi wá ṣe rẹ́kọ̀dù nígbà tí èmi náà dẹ̀ ṣe rẹ́kọ̀dù fún ara bàbá ni bàbá ní ó yá màá lọ́ọ̀ṣì rẹ́kọ̀dù ẹ̀ màá dẹ̀ gbé sàtífíkẹ́tì lé ẹ lọ́wọ́ lọ́jọ́ yẹn so la fi pe program yẹn ní launching of an album and 35 years in service merit certificate by General Kollington Ayinde to his right hand man vocalist Samdad Aremu Mandela so bí àárín yẹn à ń pe gbogbo èèyàn ní o ní number 1 Paul Street Ria Bar and Lounge ní Abúlé Ẹ̀gbá Ria Entertainment ló máa ṣe fún wa Ria Àlàwà so àwọn náà máa ṣe fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run àǹkárá ládẹ̀ máa fi wọlé ń jọ yẹn àǹkárá yẹn 10,000 péré ni ọ̀pá 6 ó ti wà ńlẹ̀ bóyá tí bá padà sọ nọ́mbà mi àwọn èèyàn á pè ní ọjọ́ yẹn oríṣiríṣi olórin ló máa wá àwọn olórin ńláńlá máa wá ṣùgbọ́n àwọn tó jẹ́ pé àjọ pilẹ̀ pé wọ́n ń bọ̀ ń bẹ̀ Wálé Thompson torí ó yẹ kí Aṣíwájú Délé Táíwò náà wà ń bẹ̀ ṣùgbọ́n àsìkò gbà yẹn wọ́n ti travel out so Wálé Thompson ó máa wà ń bẹ̀ Wálé Thompson lálálẹ́ Friday bákan náà ni olórin gospel tí gbogbo wa mọ̀ sí Omijé Ojú Mi ó máa wà ń bẹ̀ olórin Islamic tí gbogbo wa mọ̀ sí Oríyọmí tó ń kọ ẹni tí ológun alọ́lọ́hun ó máa wà ń bẹ̀ àtàwọn onífújì mi náà bẹ́ẹ̀ ẹni tó bá wà nílé torí àsìkò yẹn ti bọ́ sásìkò tí àti Òṣùpá àti Pasuma tó máa travel but anybody tó bá dé inú wọn lásìkò yẹn wọ́n máa wà ń bẹ̀ àwọn olórin ńláńlá lóríṣiríṣi ló máa wà ń bẹ̀
lágbára lọ́wọ́ Ọlọ́run. On the 4th of September ló máa bọ́ sí ọjọ́ 4 oṣù kẹsàn-án ló máa bọ́ sí lágbára lọ́wọ́ Ọlọ́run. Ó dẹ̀ máa bẹ̀rẹ̀ ọjọ́ Thursday lọ́jọ́ yẹn jẹ́ ọjọ́ kejì ẹ̀ jẹ́ holiday Molud, so ó máa bẹ̀rẹ̀ látago 4 ìrọ̀lẹ́ títí dìgbà tí ó bá rẹ ìjà sí. Ibì kan wà nínú orin yẹn níbi tó yẹ pé mo ti prove ẹ̀ pé kọ́ lè mọ̀ pé ọ̀dọ̀ General Kollington Ayinde ni mo ti jáde, torí a pe àkọlé orin yẹn ní àlùjọ Jésù. So mo kọrin yẹn bẹ́ẹ̀ pé àlùjọ Jésù náà ń gbọ́ látẹnu Àrẹ̀mú Mandela ọmọ Tàyìnlá Kollington, ẹ̀yin lójú Ọlọ́run ọba o, Mandela náà rí o, Mandela náà rí ọkọ Dr. Baba Nelson Ọláìdé Baba Ọláìdé, èmi ni baba 2000 father of Africa, ó tún ya gbam. Èmi ni mo lórin ọpẹ́ mi pẹ́ lálùjọ, èmi ni mo lórin ọpẹ́ mi pẹ́ lálùjọ, tí mo bá yin Jésù mi lọ́wọ́lọ́wọ́, igbá lẹ́kan ò gbọ́dọ̀ gúnra wọn, àwọn lẹ́kan ò gbọ́dọ̀ kọ sẹsẹ o, torí Jésù ló ní ìjọba, Jésù ti jọba, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ẹ̀yin èèyàn mi, ó máa wùn mí kẹ́ ẹ jẹ́ kájọ sowọ́pọ̀ kájọ ṣe kó dùn yùngbàyùngbà lọ́jọ́ yẹn. Ẹ bá mi raṣọ àǹkárá, ibi tẹ́ ti lè fìfẹ́ hàn sí mi náà nìyẹn pé ọmọ ìyókù ìfọmọnìyàn ṣe 35 years in service, ànábì kéré mi, kájọ sowọ́pọ̀ kájọ ṣe. Be the part of the story, please. Nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí 080 519 79024.